kì í ṣe pé kò ní súnmọ́ wọn gbogbo èmi gbogbo àwọn Ìyábọ̀ Òjó òun kó tún lọ fọ́kàn Ọlọ́run kan máa ṣọ̀rẹ́ wọn lọ wọ́n sì máa ṣọ̀rẹ́ wọn lọ. Ibẹ̀ ni ọ̀rọ̀ ògo ẹ̀ tún máa bú jáde sí á yà àwọn èèyàn lẹ́nu because bó bá ṣe ń rí ìgbà míì àwọn èèyàn máa ń sọ pé wọ́n ti ṣe kinní kan wọ́n ti ṣe ogun ni wọ́n ti ṣe tí àsìkò Ọlọ́run bá tó fún ẹ̀dá láti shine kí ògo ẹ̀ búyọ̀ á búyọ̀ àsìkò yìí gangan ló yẹ kí Baba Ìjẹ̀ṣà ṣọ́ra nítorí pé tó bá ti mọ̀ pé òun nífẹ̀ẹ́ àwọn ọmọdé ìfẹ́kùfẹ́ ara ó dẹ̀ máa ń wá lásìkò yẹn tóun bá ti wà láàrin àwọn ọmọdé kó jẹ́ kí àwọn àgbàlagbà tó pọ̀ kó jẹ́ kí wọ́n wà ńbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì kó tún wá máa gbàdúrà pé kí ẹ̀mí burúkú yìí kó kúrò nínú òun. Ẹ̀mí burúkú ni o kì í ṣe nǹkan tó ń wo òun gan fúnra rẹ̀ but ẹ̀mí yẹn kóun gan gbàdúrà pé kọ́lọ́run bá òun mú kúrò nínú ara wọn tó jẹ́ wípé yàtọ̀ sí pé ó nífẹ̀ẹ́kùfẹ́ sí àwọn ọmọ ọlọ́mọ ọmọ ara tí ẹ̀ gan tí ẹ̀mí burúkú yẹn bá wọnú ẹ̀ ó lè ṣe é sí ṣùgbọ́n ó yẹ kó kọ́ ọ ní pé kó máa ní ìjánu. Ìjánu bíi báwo? Ṣé ìjánu ni kí n lò ní àbí Yorùbá pé kéèyàn wà cautious. Ó náà ní ìjánu. Kéèyàn wà cautious ìkóra ẹni níjánu. Ìkóra ẹni níjánu kó wà cautious wọ ibikíbi tó bá wà kó má kàn máa sọ̀rọ̀. Yàtọ̀ síyẹn kì í ṣe gbogbo ọmọ téèyàn bá rí náà lèèyàn máa ń fọwọ́ kàn because àwọn nǹkan kan máa ń wà tó jẹ́ wípé tó bá rí ọmọ tó like àbí téèyàn rí ọkùnrin tó like ó máa ń ṣẹlẹ̀ sóbìnrin náà téèyàn rí èèyàn téèyàn like tó bá ti rí pé tó bá ti fọwọ́ kan ẹni yẹn ara ẹ̀ á ní nǹkan tó máa ṣe lára kólúwẹ̀ má kúkú fọwọ́ kàn. Ṣé bẹ́ẹ̀ ló rí? No kò jẹ́ kó di dandan kó rí bẹ́ẹ̀ ṣé bí nǹkan tó ń ṣe tó yàn láàyò ni passion ẹ̀ ni so kó máa ṣe kó túbọ̀ máa ṣe ìyẹn gan á tún jẹ́ kó mú ọkàn kúrò lórí àwọn nǹkan kan tí àwọn ẹ̀mí burúkú yẹn máa gbé wá. ó lè sọ pé téèyàn bá ṣubú á tún dìde padà Yorùbá yìí náà ló sọ pé tẹ́ṣin bá dà ní àátúntún gùn ni tó bá ti jẹ́ passion ẹ̀ tó jẹ́ nǹkan tó mọ̀ ṣe dáadáa ni àwọn tó bá nífẹ̀ẹ́ á pè síṣẹ́. Pé wọ́n sì máa pè síṣẹ́? Bẹ́ẹ̀ ni tí ròlù ẹ̀ bá sílẹ̀ wọ́n á pè. Pé wọ́n sì máa pe Baba Ijesha ṣiṣẹ́? Èèyàn ni tó bá rí pé ó gùdù níbi tó yẹ kó ṣe wọ́n á pè ṣebí kó wá ṣiṣẹ́ ni kó dẹ̀ gbowó ẹ̀ á ní àwọn tó máa fẹ́ràn ẹ̀ á fẹ́ràn ẹ̀ nígbà tó ń kégbe nígbà yẹn náà àwọn kan wà tó ń fẹ́ràn ẹ̀ àwọn kan wà tó ń dúró tì àwọn kan wà tó ń dẹ̀ sọ pé àwọn ò ní gbọ́ tiẹ̀ bílẹ̀ ayé ṣe rí nìyẹn o fẹ́ràn wa àwọn kan fẹ́ràn wa so bó ṣe wà yìí tó bá rí tó máa béèrè lọ́wọ́ ẹ pé ṣé ọkàn ẹ ti le láti padà sí ojú iṣẹ́ tó bá ní bẹ́ẹ̀ ni iṣẹ́ ń lọ nìyẹn tó bá dẹ̀ ní kò tí ì tásìkò ojúṣe tí òun wọn á ṣe filẹ̀ but èyí tá à ń sọ dùn kọ́ máa filẹ̀ kó wà depressed o. Ibi tí ìbéèrè mi lọ nìyẹn. Depression ló gbọdọ̀ wọnú ẹ̀ mi ì mọ bó ṣe ń pe Yorùbá yẹn but. Kéèyàn máa ronú ni máa ronú kó máa kárí kò sókó máa ronú. gbọdọ̀ because àwọn nǹkan kan máa wà tó ti ṣẹlẹ̀ nínú ẹ̀wọ̀n tó lọ ìgbà tó bá máa tún fi dé ìfẹ́ ló yẹ kán tún fi bá a lò. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín ATJ Textiles Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà báàgì agbádá súùtì dúfè beddings wedding gown bangles cotton táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street Ṣódùbí Oníkólóbó Abẹ́òkúta Ogun State Nigeria. Ẹ̀wẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook ẹ tẹ̀ ATJ Textiles aṣọ àdìrẹ ilẹ̀ wa tiwantiwa ni. Ẹ máa kú dédé àsìkò yìí níbi tẹ́ ti ń wò wá o. Mo kí yín Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Mo wà pẹ̀lú Lámèyító Àwùjọ. Mo kí yín mà. Ẹ ṣeun. Ẹ bá wa dárúkọ yín kẹ̀sì káwọn tó wò yín. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ ṣé o orúkọ tèmi ni Adéọlá Adébáyọ̀ Dina. Mo mọ̀ pé ọ̀rọ̀ Baba Ijesha
kì í ṣe àjèjì ẹnikẹ́ni. Nígbà tí ó di pé wọ́n gbé Baba Ijesha nípa káyàká, ó di ilé ẹjọ́, láti ibẹ̀ wọ́n takọ́sọ́, ó dọgbà ẹ̀wọ̀n. Wọ́n ní ọdún 7 ló máa lò. Wọ́n wá ka ẹ̀sùn yẹn pé ẹ̀sùn tí wọ́n ló jẹ̀bi ẹ̀, wọ́n ní ìkan wà ọdún 7 àkọ́kọ́, ọdún 7 ẹ̀kejì, ọdún 7 fún ẹ̀sùn kẹta. Lórí eléyìí làwọn èèyàn ní 7 years mẹ́ta kẹ̀ ni ó lò, ó ti máa dògbó kó tó jáde. Àwọn kan ní yóò lò papọ̀ ni, yóò lò 7 yẹn á wá lò papọ̀ lẹ́ẹ̀kan náà, wá fi jẹ́ ọdún 7. Tọ̀, ìgbẹ̀yìn Baba Ijesha mọ̀ padà jáde, kò tiẹ̀ wọ́dún 7. Ṣùgbọ́n ibẹ̀ yẹn gan kọ́ là ń lọ. Ibi à ń lọ ni wípé bí Baba Ijesha ṣe jáde yìí, onírúurú ọ̀rọ̀ tí ń jáde síta. Àwọn kan ti bẹ̀rẹ̀ sí sọ pé irú àsìkò táwa yìí yóò máa dùn Baba Ijesha púpọ̀ o, wípé bàbá ọlọ́fà náà tó gbèjẹ́ nígbà yẹn, tó sọ̀rọ̀ pé èwo gan ni ó lè sọ pé obìnrin wo ló lè sọ nínú industry pé wọn fọwọ́ gbà wọn ní bàbá rádìrí tàbí gbà kan. Ṣùgbọ́n ìgbẹ̀yìn ṣá, lórí ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ yìí, Baba Ijesha ó jáde. Àwọn èèyàn ní àsìkò tó yẹ kí Baba Ijesha ó wá ṣọ́ra gan rèé o. Ẹ gbọ́, kí làwọn kan tó yẹ kó ṣọ́ra fún? Bẹ́ẹ̀ ni, àsìkò yìí gangan ló yẹ kí Baba Ijesha ṣọ́ra, nítorí pé tó bá ti mọ̀ pé òun nífẹ̀ẹ́ àwọn ọmọdé, ìfẹ́kùfẹ́ ara ó dẹ̀ máa ń wá lásìkò yẹn tóun bá ti wà láàrin àwọn ọmọdé, kó jẹ́ kí àwọn àgbàlagbà tó pọ̀ kó jẹ́ kí wọ́n wà ńbẹ̀. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, kó tún wá máa gbàdúrà pé kí ẹ̀mí burúkú yìí kó kúrò nínú òun. Ẹ̀mí burúkú ni o, kì í ṣe nǹkan tó wù òun gan fúnra rẹ̀, but ẹ̀mí yẹn kóun gan gbàdúrà pé kọ́lọ́run bá òun mú kúrò nínú ara wọn, tó jẹ́ wípé yàtọ̀ sí pé ó nífẹ̀ẹ́kùfẹ́ sí àwọn ọmọ ọlọ́mọ, ọmọ ara tiẹ̀ gan tí ẹ̀mí burúkú yẹn bá wọnú ẹ̀, ó lè ṣe sí i. Ó jẹ́ nǹkan tó lè ṣe sí i. So ó máa ní láti máa gbàdúrà, kó dẹ̀ máa ṣọ́ra fún àwọn ibi tó bá ti mọ̀ pé òun máa dá wà pẹ̀lú àwọn ọmọ kéékèèké. Tó bá ti rí pé òun nìkan lòun dá wà ńbẹ̀, á ya yẹra. Tó bá ti rí pé òun ò lè mú mọ́ra mọ́, tó bá dẹ̀ ti rí pé àwọn àgbàlagbà tó pọ̀ wà ńbẹ̀, kó mú ojú ẹ̀ kó gbé focus ẹ̀ sórí àwọn àgbàlagbà yẹn, kó shift ẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ọmọdé. By that, Ọlọ́run á ràn án lọ́wọ́. Kí ni ẹ̀kọ́ mi tẹ́ rò pé ó yẹ kó tó kọ́ látara ọgbà ẹ̀wọ̀n tó lọ yìí? Ọgbà ẹ̀wọ̀n tó lọ yìí, mi ì mọye oṣù tó lò, ṣùgbọ́n ó yẹ kó kọ́ ọ ní pé kó máa ní ìjánu. Ìjánu bí báwo? Ṣé ìjánu ni kí n lò ní àbí Yorùbá pé kéèyàn wà cautious. Ó náà ní ìjánu. Kéèyàn wà cautious. Ìkóra ẹni níjánu. Ìkóra ẹni níjánu. Kó wà cautious wọ ibikíbi tó bá wà, kó má kàn máa sọ̀rọ̀. Yàtọ̀ sí yẹn, kì í ṣe gbogbo ọmọ téèyàn bá rí náà lèèyàn máa ń fọwọ́ kàn, because àwọn nǹkan kan máa ń wà tó jẹ́ wípé tó bá rí ọmọ tó like, àbí téèyàn rí ọkùnrin tó like, ó máa ń ṣẹlẹ̀ sóbìnrin náà, téèyàn rí ènìyàn téèyàn like, tó bá ti rí pé tó bá ti fọwọ́ kan ẹni yẹn, ara ẹ̀ á ní nǹkan tó máa ṣe lára, kólúwẹ̀ má kúkú fọwọ́ kàn. Yàtọ̀ sí rírí, ó yàtọ̀ sí pé èèyàn tó ń fọwọ́ kàn. Rírí yẹn èèyàn lè tètè gbójú kúrò, but téèyàn bá tún fọwọ́ kàn, ṣé mo pa àwọn èèyàn ẹ̀jẹ̀ ló ń ràn nínú veins wa yìí, so tí ọwọ́ bá kan ọwọ́, àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀. Ṣé mo pé nǹkan lèèyàn lè fojú rí kó tiẹ̀ kàn sáré mójú kúrò, but tọ́wọ́ bá tún kan ọwọ́, ẹ̀mí yẹn ó máa tún jẹ́ kí nǹkan burúkú yẹn kó tún ṣe é ṣe, so kó máa kó rẹ̀ níjàánu. Àwọn kan sọ pé àsìkò gan rèé tó yẹ kó sá fún gbogbo àwọn onítíátà ẹgbẹ́, ṣé bẹ́ẹ̀ ló rí? No, kò di dandan kó rí bẹ́ẹ̀. Ṣé bí nǹkan tó ń ṣe tó yàn láàyò ni, passion ẹ̀ ni, so kó máa ṣe, kó túbọ̀ máa ṣe, ìyẹn gan á tún jẹ́ kó mú ọkàn kúrò lórí àwọn nǹkan kan tí àwọn ẹ̀mí burúkú yẹn máa gbé wá. Bẹ́ẹ̀ ni. Ó dà, àwọn tó wá jẹ́ obìnrin kọ́, ṣé ń ṣe ni kó tún bẹ̀rẹ̀ sí máa túbọ̀ súnmọ́ wọn ju ti tẹ́lẹ̀ lọ? Torí àwọn èèyàn sọ pé òbìrí lobìnrin, òbìrí ni ó ń jẹ́ obìnrin. Irú àsìkò yìí, ṣé àwọn obìnrin pàápàá nídìí iṣẹ́ tíátà wọn yẹn kán tún ṣẹ̀jọ́ mọ́ tún fara rora kánjọ máa ṣe nǹkan tó kàn báyìí nìyẹn àbáwò? Kò di dandan kó má fara ro obìnrin. Nǹkan kan tí àwọn eléyìnbó máa ń pè ní discipline wà. Téèyàn bá ti ní discipline tó mọ̀ pé nǹkan báyìí o, tóun bá súnmọ́ òun á fa ìfàsẹ́yìn fóun, òun náà ò ní súnmọ́ jù. Kì í ṣe pé kò ní súnmọ́ wọn. Gbogbo èmi gbogbo àwọn Ìyábọ̀ Òjó òun kó tún lọ fọ́kàn Ọlọ́run kan máa ṣọ̀rẹ́ wọn lọ. wọ́n sì máa ṣọ̀rẹ́ wọn lọ.
àwọn kan máa ń sọ pé èèyàn lọ sí kóòtù kéèyàn tún dọ̀rẹ́. ìjọ mélòó lèèyàn fẹ́ máa bára ẹ̀ jà sí? ẹ wò ó, ká má tanra wa, gbogbo wa báyìí la ní ẹ má bínú English mi pọ̀ o, gbogbo wa báyìí la ní flaws tiwa, la ní àwọn kùdìẹ̀kudiẹ tó ń bá wa rìn. pé ìṣẹ̀lẹ̀ yẹ kó lọ mú létí princess padà báyìí. no, kì í ṣe pé ó máa mú létí. Okay. But pé kán kíra wọn, wọ́n lè má yọ̀ mọ́ra wọn bíi ti tẹ́lẹ̀, but tó bá kí kó kí, èèyàn ni wá, ẹ̀jẹ̀ ló ń ràn ní veins wa, tó bá jẹ́ pọ́ lọ́hùn ni wá ni oníkálukú a máa ṣoko ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni, ṣó ti yé yín, àní dá sí anybody, olúwa máa sọ pé tèmi ni kò ṣe, tiẹ̀ ni mo máa ṣe. Irọ́, téèyàn bá lọ sí ibì kan tán jà, tán bá tún padà dé, tó bá wá kú lọ́la ńkọ́? Ṣé àwa máa sọ pé kí n dẹ̀ ti mọ̀ kí n ti kí i? Ipa òbóró mọ̀, ó ti lọ, ó ti ṣe nǹkan tó yẹ kó ṣe, á ti bẹ̀bẹ̀ àbí? Kí ló dẹ̀ tún kù? À ń ṣọ́ Ọlọ́run kan, à ń ṣọ́ Ọlọ́run gan, ó ń dáríjì wá. Ní àárọ̀ yìí ní ìsìn àti mọ iye ẹ̀ṣẹ̀ tá a ti jà, tá a ti dá, tọ́lọ́run dẹ̀ ti ní ṣáà máa lọ, ọmọ mi ló jẹ́, kò sí nǹkan tá a máa ṣe fún ẹ. But èèyàn alẹ́ran ara ni wá, ó yẹ ká tá máa ṣẹ́ra wa, ká tún máa dáríjì ra wa, bó ṣe yẹ kó rí nìyẹn. Ṣùgbọ́n Yorùbá máa ń sọ wípé gbòǹgbò ọ̀nà kan wọ́n ní kò gbọdọ̀ fúnni légbò lẹ́ẹ̀mejì. Òwe yẹn lágbára jù fún mi o. Ẹ má jẹ́ ó lágbára jù. ọ̀rọ̀ Baba Ijesha, àwọn kan ní ó yẹ kéèyàn ti yàgò because téèyàn bá tún lọ kírú ẹni bẹ́ẹ̀ pé ẹ káàárọ̀ o, kó ẹ káàárọ̀ ẹ má tún lọ di ibà míì mọ́ irú ẹni yẹn, ó má tún yí kúrò níbi tó ń gan lérò. Iṣẹ́ ẹ̀rù wípé irú àwọn èèyàn tí wọ́n ti jọ níbi yàkàntà tẹ́lẹ̀ yẹn, tó bá rí wọn báyìí kó kó bàtà méjèèjì 100 meters ní ọbọ ẹ̀ ni ẹ gbọ́. Kò lè tó yẹn. Ó mọ̀ ló mọ tójú ẹ̀ rí nínú àwọn ibi tó wà láti. tójú ẹ̀ rí ní tòótọ́, bọ̀ tó bá wù ú, bó bá ṣe feel sí ni, tó bá feel pé tóun bá rí wọn kóun kí wọn fine, tó bá kí wọn tán bá dá lóhùn kó dúra rẹ̀, tán bá kí kó dá wọn lóhùn. Mélòó náà nílé ayé, life is too short, ilé ayé bíntín ni, ká tó ṣẹ́jú pẹ́rẹ́, Ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa, bá a ṣe ń ríra wa ní ìsìn, tán bá ló dọ̀la ní ìsìn pé nǹkan kan ṣẹlẹ̀, wọ́n á ní mo mà rí wọn lánàá, mo mà rí lánàá, kí ló ṣẹlẹ̀? Ìgbà mélòó ni la fi wà lórí ilé ayé yìí? Tó bá dẹ̀ feel pé wọn ò yọ̀ mọ́ òun, wọn ò ṣe nǹkan kan fún kóun náà ra dúró ara ẹ̀, kó tún build ara ẹ̀ up again, kóun náà tún ara ẹ̀ ṣe. Ó dáa, tá a bá ń sọ̀rọ̀ nípa Baba Ijesha, a gbọ́dọ̀ má sọ̀rọ̀ nípa kàríà tó gbé dání. Kàríà ẹ̀ lọ́wọ́ tó yà wà yìí, àwọn kan ní ó ti tán fún ọ̀tá Baba Ijesha o. Àwọn kan ní ìgbésìn gan lógo ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bú jáde gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara. Kí lẹ̀yin rí sí yẹn? Ó possible. Èwo nú ẹ̀? Bíbélì sọ pé téèyàn bá ṣubú, á tún dìde padà. Yorùbá yìí náà ló sọ pé tẹ́ṣin bá dá ni, á tún tún gùn ni. Tó bá ti jẹ́ passion ẹ̀, tó jẹ́ nǹkan tó mọ̀ ṣe dáadáa ni, àwọn tó bá nífẹ̀ẹ́ á pè síṣẹ́. Pé wọ́n sì máa pè síṣẹ́? Bẹ́ẹ̀ ni, tí ròlù ẹ̀ bá sílẹ̀ wọ́n á pè. Pé wọ́n sì máa pe Baba Ijesha síṣẹ́? Èèyàn ni, tó bá rí pé ó gùdù níbi tó yẹ kó ṣe, wọ́n á pè. Ṣebí kó wá ṣiṣẹ́ ni, kó dẹ̀ gbowó ẹ̀, kó máa lọ, ó ti tán. Irú àwọn ìròyìn ẹ̀fẹ̀ tó ń ká gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni, tó bá yìí fẹ́ ní TV network fúnra ẹ̀ gan, àní àwọn tó máa fẹ́ràn ẹ̀ á fẹ́ràn ẹ̀. Nígbà tó ń kégbe nígbà yẹn náà, àwọn kan wà tó ń fẹ́ràn ẹ̀, àwọn kan wà tó ń dúró tì í, àwọn kan wà tó ń dẹ̀ sọ pé àwọn ò ní gbọ́ tiẹ̀. Bí ilé ayé ṣe rí nìyẹn o. Àwọn kan fẹ́ràn wa, àwọn kan ò fẹ́ràn wa. So bó ṣe wà yìí, tó bá rí, tó máa béèrè lọ́wọ́ ẹ pé ṣé ọkàn ẹ ti le láti padà sí ojú iṣẹ́, tó bá ní bẹ́ẹ̀ ni iṣẹ́ ń lọ nìyẹn. Tó bá dẹ̀ ní kò tí ì tásìkò, ojúṣe tí òun wọ́n á ṣe filẹ̀, but èyí tá à ń sọ dùn kó má filẹ̀ kó wà depressed o. Ibi tí ìbéèrè mi lọ nìyẹn. Depression ló gbọdọ̀ wọnú ẹ̀, mi ì mọ bó ṣe ń pe Yorùbá yẹn, but kéèyàn máa ronú ni, máa ronú kó máa kárí kò sọ kó máa gbọdọ̀, ronú. because àwọn nǹkan kan máa wà tó ti ṣẹlẹ̀ nínú ẹ̀wọ̀n tó lọ, ìgbà tó bá máa tún fi dé, ìfẹ́ ló yẹ kán tún fi bá a lò. Ìfẹ́ ni gbogbo òun ló lágbára jù láyé yìí, téèyàn bá fìfẹ́ báyàn lò, ó ti tán. Ó dà, gbogbo ohun tó ti wá pàdánù ṣó lè bá mọ́ ṣá? Ó ní ìbéèrè táwọn èèyàn ń béèrè o. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ tèmi jẹ́, Bíbélì sọ pé téèyàn bá wà nínú Kristi, ohun gbogbo tó ti burú ó ti kọjá lọ, ohun tuntun yóò máa ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan, mo ní tó bá ń gbàdúrà pé kí ẹ̀mí burúkú yẹn kó fi òun lẹ̀, ohun mèremère
ohun mèremère tó tún dáa ju tó ti rí tẹ́lẹ̀ lọ á ṣẹlẹ̀. Ibẹ̀ ni ọ̀rọ̀ ògo ẹ̀ tún máa bú jáde sí. Á yà àwọn èèyàn lẹ́nu because bó bá ṣe ń rí ìgbà míì àwọn èèyàn máa ń sọ pé wọ́n ti ṣe kinní kan, wọ́n ti ṣe ogun ni, wọ́n ti ṣe. Tí àsìkò Ọlọ́run bá tó fún ẹ̀dá láti shine kí ògo ẹ̀ búyọ, á búyọ o. Kò sí nǹkan téèyàn fẹ́ ṣe sí. Tọ́lọ́run bá ní ó ti yá, ó ti yá ni. Ọ̀rọ̀ rẹ o tọ̀ kó máa jẹ́ fún ọgbọ́n nínú làákàyè àwọn onílàákàyè nígboro ayé. Mo kí yín tọ̀ ẹ gba àwọn èèyàn lámọ̀ràn lápapọ̀ pàápàá àwọn tí wọ́n jẹ́ òǹṣèré tíátà tàbí àwọn tó jẹ́ ìlú mọ̀ọ́ká nítorí Yorùbá ní àbùkù wíwá èèyàn méjì àfẹ́ńbá ló kọ. àfi sùúrù. Anyways advice tèmi máa fún àwọn onítíátà ni pé kọ́ máa try láti máa kóra wọn níjàánu ìyẹn kọ́ máa wà cautious because àwọn nǹkan kan máa ń wà tó máa ń ṣe tó jẹ́ pé àwọn èèyàn á máa rí wọn wọ́n á máa believe pé nǹkan tí wọ́n ń ṣe yẹn ó dáa. So màá fẹ́ gba àwọn onítíátà ní small advice. Tàbí àwọn tó lóko. Gbogbo àwọn celebrities wa kọ́ máa kóra wọn ní ìjàánu because gbogbo wọn báyìí ni àwọn èèyàn máa ń rí as role model. Nǹkan tó bá dẹ̀ ṣe ó máa ń lọ fáà gan. Íńtánẹ́ẹ̀tì kẹ̀dẹ̀rẹ́ kò kí ń gbàgbé o gbogbo àwọn nǹkan kan tá a máa ń ṣe àwọn ẹlòmíì gan tẹ bá ra àwọn ọmọ kéékèèké sí i wọn làwọn fẹ́ dàbí lágbájá àwọn fẹ́ dàbí tàmẹ̀dù jọ kí ni reason tó ṣe fẹ́ fi dàbí lágbájá tó fẹ́ gbogbo àwọn nǹkan tó ń rí tó ń ṣe yẹn ni èèyàn sọ pé kẹ má ṣe bọ̀ ẹ ṣe níwọ̀n ṣó ti yé gbogbo yín náà ló jẹ́ bàbá gbogbo yín náà ló jẹ́ ìyá gbogbo nǹkan téèyàn bá máa ṣe kó máa ṣe níwọ̀ntúnwọ̀nsì àwọn ọ̀rọ̀ tá a bá ń sọ náà ká máa sọ níwọ̀ntún ká máa ṣẹ́nu kò lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti máa sọ pé ṣé gbogbo aṣọ là ń sánú ọ̀run gbogbo àwọn ìṣedéédéé wa náà ká máa ṣe níwọ̀nba. Wọ́n ní inú ilé ẹni lèèyàn ti ń dèkùrọ̀ olédodo kó tó ṣe bí òwe o ẹ jẹ́ ká máa ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì gbogbo nǹkan tí àwa náà bá fẹ́ káwọn ọmọ lẹ́yìn wa kan rí kínú wọn dùn sí òun ni ká máa ṣe ẹ má jẹ́ ká ṣe ìkà ẹ má jẹ́ ká nílara ara wa gbogbo wa náà ló ń wùn láti di celebrity bọ̀dá mi náà àwọn náà máa di celebrity èmi náà di celebrity bọ̀ gbogbo nǹkan tá a bá ṣà ń ṣe ní gbogbo ọ̀nà wa ṣá ká máa ṣe níwọ̀ntúnwọ̀nsì. Tọ́ ẹ ṣeun ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Adéọlá Adébáyọ̀ Dina. Tọ́ ẹ ṣeun o Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi ẹ já pàdé ní comment section yẹn kàmèrò tiyín ẹ má sì gbàgbé wípé Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy ní YouTube yẹn ẹ lọ síbẹ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àṣà wa ni ẹ bá wa parí òwe òun là ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ìdáhùn ẹ̀rín àríntàkìtì ó dìgbà kan náà ẹ ṣíà ẹ̀ lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. D-Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Flash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Flash Express Logistics Services. Your convenience is our priority. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín ATJ Textiles Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà báàgì agbádá súùtì dúfè beddings wedding gown bangles cotton táì ọrùn
ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ́ ṣe. ẹ tètè ra tiyín lónìí. bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street Ṣódùbí Oníkólóbó Abẹ́òkúta Ogun State Nigeria. ẹ̀wẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual corporate àti group wà. youth and women empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. ẹ pè sórí 08034720409 tàbí 070389777028 lórí Instagram àti Facebook ẹ tẹ ATJ Textiles. aṣọ àdìrẹ́ ilé wa tiwantiwa ni. Bembeyeke TV ìkànnì Leyin ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì Leyin ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì Leyin ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Sọpọ̀ jùlọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì Leyin ládùn jù Daniel Salomon òun ni ẹ máa wò.